ogun ni o Samuel Akpan ó ti declare war ó mà ti declare war nílùú Biafra ẹ wo fídíò tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán yìí ẹ rí wípé kò sí ní ta fẹ́ pélé ju ogun lọ o àwọn Biafra wọ́n ti yarí o ẹ wá tún ní kí Sunday Igboho kó fi Yorùbá nation sílẹ̀ àwọn tó ti wá kú kọ́ ọ̀wọ́n àdògán níbo ni kí ẹ̀mí wọn wà báyìí Sunday Igboho ti fi Yorùbá nation lẹ̀ ṣé lóòótọ́ ni ẹ máa bá mi ká lọ nínú fídíò yìí ẹ wá gbọ́ winiwini ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ winiwini. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáyé wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣèyí ṣàmọ́dún. Fídíò tí mo fi hàn yín ṣe rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Biafra wípé àwọn Biafra wọ́n mú ṣeréṣeré. Kí la fẹ́ pè léyìí ogun la fẹ́ pè ẹ wo fídíò tí mo fi hàn yìí bí àwọn unknown government bó ṣe ń ṣe ọlọ́pàá Nàìjíríà nítorí pé wọ́n fi wọ́n sílẹ̀ láti kó nínú Nàìjíríà wọ́n dẹ̀ fẹ́ kúrò àwọn Biafra ṣetán àti kó nínú Nàìjíríà tọmọdé tàgbà wọn ló ṣetán. Nnamdi Kanu ìgbà tí wọ́n ti mú Nnamdi Kanu gan tó wà nílùú London àwọn Biafra ò ṣe tó báyìí nígbà tíjọba Nàìjíríà wà mú gan ẹ wá wo bọ́n ṣe ń dára ẹ wo tó ń fojú ìjọba Nàìjíríà ẹ wo tí wọ́n fojú wọn rí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ pé kí Sunday Igboho kó fi Yorùbá nation sílẹ̀ ṣé ẹ mọ̀ tán pè ní àjìjàngbara ǹjẹ́ ẹ mọ̀ tún máa jìjàngbara freedom fighter Nelson Mandela freedom fighter ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a mọ̀ sí freedom fighter no retreat no surrender ló máa ń ṣe. Ìwọ tó o bá mọ̀ wípé Sunday Igboho iṣẹ́ tó ṣe nílẹ̀ Yorùbá kì í ṣiṣẹ́ tó làmìlaka ó pè ó kọ́ lọ́wọ́n ba Igboho ti gbìyànjú nílẹ̀ Yorùbá ó dẹ̀ ti tawájí èyí tó ṣe ní jọ̀hún ẹ wá lè sọ pé Sunday Igboho kó sọ pé òun ò ṣe Yorùbá nation ẹ̀yin kọ́ lẹ máa advice ẹ̀ Sunday Igboho ti lé ní 50 years láti decide fúnra rẹ̀ bí Sunday Igboho bá lóun ò ṣe Yorùbá nation tó bá lóun ò ṣe mọ́ wọ́n ti tawájí movement Yorùbá nation ò lè parẹ́. Ọ̀pọ̀lọpọ̀ blogger ṣé freedom fighter ni wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe blogger wọn kì í ṣe freedom fighter ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ tó ń pè ní freedom fighter àjìjàngbara àgbà ẹ̀tọ́ ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ ìjọba lọ́wọ́ àwọn ènìyàn tó bá fẹ́ fi ọwọ́ agbára fi rẹ́ èèyàn jẹ àwọn ló ń gba ẹ̀tọ́ wọn jáde fún wọn. Ẹ lọ wo àwọn Nelson Mandela kẹ́mọ iye ọdún tí wọ́n fi ṣe àjìjàngbara kí Sunday Igboho ṣe owó baba dami kó tó bẹ̀rẹ̀ sí ṣe àjìjàngbara fúnlẹ̀ Yorùbá freedom fighter ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá tó ti ń gba ẹ̀tọ́ ibi tí ìyà bá ti fẹ́ jẹ ọmọ ènìyàn Sunday Igboho máa ń gba ẹ̀tọ́ jáde lọ́wọ́ wọn jáde ẹni tó bá fẹ́ fìyà jẹ ọmọ Yorùbá kankan Sunday Igboho máa ń gba ẹ̀tọ́ ẹ̀ jáde fún un. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ olóyè Sunday Igboho ṣàmájàsọ́lá àjìjàngbara ni ìjàngbara ló jà ní Mọdákẹ́kẹ́ tórúkọ ẹ̀ fi di onílùmọ̀ọ́ká. Ṣé ẹ mọ̀ tán pé freedom fighter Nnamdi Kanu freedom fighter ní Nnamdi Kanu kí Sunday Igboho tó dìde fún Yorùbá nation ní Nnamdi Kanu ti wà lórí ọ̀rọ̀ Biafra ẹ̀yin kọ́ lẹ máa advice olóyè Sunday Igboho kó fi Yorùbá nation sílẹ̀ Igboho ti lé ní 50 years over 50 years láti decide the right and wrong kò gba ẹnu yín láti sọ pé kí olóyè Sunday Igboho kó fi Yorùbá nation sílẹ̀ nítorí pé Nnamdi Kanu ìjọba Nàìjíríà ló mú ṣùgbọ́n ìjọba Nàìjíríà ló mú Nnamdi Kanu o Nnamdi Kanu òde ti torí ẹ̀ sọ pé òun ò ṣe Biafra mọ́
ìjọba Nàìjíríà kan ló mú olóyè Sunday Ìgbòho. Ìgbòho oúnjẹ tó wù níbi tó wà, aṣọ tó wù ló ń wọ̀, oúnjẹ ẹja tútù, oúnjẹ tìlápíà, oúnjẹ ọ̀bọ̀kún, oúnjẹ ìgbín, in tó wù ló ń jẹ níbi tó wà. Ṣé Nnamdi Kanu ríru eléyìí jẹ? Nnamdi Kanu dẹ̀ níyàwó lọ́mọ. Nnamdi Kanu ìyà tí wọ́n fi jẹ ní Nàìjíríà ó tó kó sọ pé òun ò ṣe Biafra mọ́. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti fi hàn wípé ìlú máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn lẹ̀ ń lù fún olóyè Sunday Ìgbòho ṣá. Bí Sunday Ìgbòho ṣá bá lóun ò ṣe Yorùbá nation mọ́, ẹ̀yin gangan lẹ́fà, ẹ̀yin láláìdá tẹ́ ẹ lùlù máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn fún olóyè Sunday Ìgbòho ṣá. Màá dánu dúró ń bẹ̀ yẹn náà àwògede ń gbé lórí ọ̀rọ̀ reclamation kò ṣe reclamation tí wọ́n ń pariwo káàkiri. Ẹgbọ́n voice note yìí kẹ́ ẹgbọ́n tí Madam Onítìrí ẹgbọ́n tí wọ́n tún sọ. So reclaiming back now àwa ti notify wọn pé ẹ jọ̀ọ́ gbogbo ohun tó jẹ́ tiwa o a fẹ́ gbà padà o, gbogbo ohun tó jẹ́ tọmọ Yorùbá o a fẹ́ gbà padà o, a ò fẹ́ jà o, peace la fẹ́ o, kí gbogbo ẹ lọ déédéé, kí wọ́n má sí wàhálà o, à ń bọ̀ á gba nǹkan tó jẹ́ tiwa wàwa la ní o. So nísìn èrò tó fẹ́ jáde yẹn occupation ni. Occupation mean pé ṣé mo pẹ́ ti notify pé a fẹ́ gba nǹkan wa. So nísìn tá a bá dé láti wá occupy ibi tá a fẹ́ gbà àkọjá ẹ̀yẹ wa. Bàbá sìn táwọn ọ̀dọ́ bá rush tán dé pé okay a fẹ́ gba gbogbo offices wa, a fẹ́ gba borders wa, a fẹ́ gba ilé, a fẹ́ gbà yẹn. A ti notify wọn including olórí ìlú Nàìjíríà la notify. A send ẹ̀ sí. Èyí tá a send sí gọ́vnà wa lẹ́kọ̀ọ́, a send ẹ̀ sí olórí ìjọba Nàìjíríà náà. Láti jẹ́ kọ̀ọ̀kan mọ̀ pé a fẹ́ gba ti Nàìjíríà o, ti ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ tiwa, but a kàn sọ fún wọn, so wọ́n á mọ̀ láti sọ fún àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ wọn bíbà ẹ̀ pé kó má gbé ọwọ́ kọ́wọ́ o, nǹkan wa la fẹ́ gbà, a fẹ́ wàhálà, a ti fi ìyẹn ránṣẹ́. Ṣé ẹ gbọ́n tí Madam Onítìrí sọ? Ṣé ẹ tún ti gbọ́n tí wọ́n sọ? Kí lẹ fi ìjọba Nàìjíríà pè gan? Ìjọba Nàìjíríà tó jẹ́ pé kò ṣeé fọwọ́ yẹpẹrẹ mú. Ìjọba Nàìjíríà tí ò ṣeé fi ọwọ́ yẹpẹrẹ mú. Òun ni Madam Onítìrí wá ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation ló ń ṣe bí eré ìdò. Wọ́n ní ẹkún òǹdí ìdò, eré ọmọdé ni. Ọ̀rọ̀ Yorùbá nation tí Madam Onítìrí mú bí ẹni pé ìyẹn wà nínú hall kan. Ẹ wá ń ṣe ìjọba, ẹ fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn kan tó kóra wọn sínú hall kan. Ìjọba tó jẹ́ pé ó rule over 200 million people. Ìjọba Nàìjíríà tó jẹ́ pé ẹni tó bá fẹ́ double cross wọn báyìí wọ́n ṣe tá àti mú kúrò lójú ọ̀nà. Òun ni Madam Onítìrí wá mú tí wọ́n ṣe ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ pé wọ́n ń ṣe eré primary 3, primary 4. Àní mo challenge Madam Onítìrí sẹ́ kó wá ṣe rally nílẹ̀ Yorùbá, bó ṣe Ọ̀yọ́ state ni, bó ṣe Ògùn state ni, kọ́ ti ṣe rally kan kọ́ lead rally ká wò bó ṣe lè síwájú ogun tó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n jẹ́ freedom fighter tòótọ́. Ògùn kọ́ ló fi ń ṣe freedom fighter. Ògùn kọ́ ẹni tọ́lọ́ ń bá ti yàn mọ́ látọ̀run ni láti gbèjà ọmọ mẹ̀kúnnù. Irú ẹ̀ ni olóyè Sunday Ìgbòho. Ṣé ẹ mọye rally tí Sunday Ìgbòho ti ṣe nílẹ̀ Yorùbá kó tó di pé a fẹ́ ṣe rally lẹ́kọ̀ọ́ lọ́wọ́ wá kó ogun ja Sunday Ìgbòho nínú ilé? Kí Madam Onítìrí náà jáde kán ṣe rally ẹyọ kan nílẹ̀ Yorùbá ká lè mọ̀ wípé wọ́n tó gbangba sùn lọ́yẹ. Tán bá ti lè ṣe rally ẹyọ kan nílẹ̀ Yorùbá wọ́n tó gbangba sùn lọ́yẹ. Wọ́n tó wájú ogun, wọ́n tó wájú ogun, wọ́n lè lead wájú ogun. Àwa mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tẹ́pẹ́ Sunday Ìgbòho tó bá pẹ́ Nàìjíríà ni wọ́n ti mú Sunday Ìgbòho kò ní sí ní tó ń jẹ́ Yorùbá nation mọ́, nítorí pé ọ̀dàlẹ̀ bálẹ̀kú ni gbogbo ọmọ Yorùbá pátápátá.
ìlú máa jó lọ mò ń lù fún olóyè Sunday Igboho tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fojú hàn ni àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó súnmọ́ olóyè Sunday Igboho ṣá. ìlú máa jó lọ mò ń lù fún olóyè Sunday Igboho ó ti wá fojú hàn báyìí. olóyè Igboho freedom fighter ni ajìjàngbara ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. mo tún sọ fún yín pé ó ti dàgbà ó dàgbà láti ronú ara ẹ̀ bóyá òun fẹ́ tẹ̀síwájú àbóhùn ò ní tẹ̀síwájú ẹ̀yin kọ́ lẹ́ sọ fún. ṣùgbọ́n mò ń sọ fún yín lónìí wípé tí Sunday Igboho bá lóun ò ṣe Yorùbá nation mọ́ movement Yorùbá nation ò lè parẹ́ láíláí. Yorùbá nation movement ò lè parẹ́ o. á dẹ̀ máa sọ fún yín wípé ó di ìgbà tí Yorùbá bá kúrò ní Nàìjíríà ká tó sọ wípé àdàgbèrè. àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n sì ń bọ̀ wá jó sí ìlú Yorùbá nation. ẹ lọ kọ́lẹ̀ lónìí. in tí Sunday Igboho bẹ̀rẹ̀ yìí a máa parí ẹ̀. movement Yorùbá nation yìí a máa parí ẹ̀. bí Igboho bá lóun ò ṣe Yorùbá nation mọ́ gbogbo ọmọ Yorùbá ti ṣe awareness débi tó lápẹẹrẹ wípé Yorùbá gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nítorí pé Yorùbá is over 40 million people ní population àti tó láti dá dúró gẹ́gẹ́ bí nation kò sí tó burú bẹ́ẹ̀. mo wá sọ fún yín wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe àhesọ ọ̀rọ̀ káàkiri wípé olóyè Sunday Igboho ṣá kó quit Yorùbá nation ẹ̀yin kọ́ lẹ́ máa sọ fún o. èèyàn tó ti over 50 years in age orí ẹ̀ pé ó mọ what is good yàtọ̀ sí what is not good. ó mọ yàtọ̀ tó wà nínú right and wrong ẹ̀yin kọ́ lẹ́ máa decide fún. ṣùgbọ́n mo wá sọ fún yín wípé bó bá tiẹ̀ lóhùn ò ṣe mọ́ movement Yorùbá nation ò lè kú o. in tí Sunday Igboho ti gbì sílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí kò lè kú wípé a fẹ́ kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òun láti máa tẹnumọ́ wípé Yorùbá nation shall surely stand one day. ó dàbọ̀ ó dìgbà kan náà.